wa bá sọ pé tí ó ṣe é ó yé wa ìgbà tó jìnnà sóòótọ́ ni. nígbà tó wà lẹ́kọ̀ọ́ gan gbogbo orí burúkú tó ń dánwò yìí kó o dánwò. súnmọ́lẹ̀. súnmọ́kè. èmi náà ń wo bẹ́ẹ̀ torí òun àti ayé mẹ́ńtọ́ ga jù wọ́n ti fún bí wọ́n ti rí sílẹ̀ ni. Azeez ṣé lóòótọ́ ló fẹ́ fi bá ọmọdé yìí lájọṣepọ̀? kò possible kí boyfriend tipátipá bá girlfriend lájọṣepọ̀. mẹ́ni mọ́ jáde. ẹ wo bá ṣe ń bẹ̀yìn látàrọ torí Ọlọ́run. nǹkan méjì ni máa gún yan owó máa gún yan ògùn sì máa gún yan ògùn ń bẹ̀ mí ni. gbogbo fàájì yóò ń ṣe fún wa látijọ́ yìí àmọ́ kókó àrí kankan mọ̀ kí ni dé. kòrónà kan fẹ́ sà ni. ó ṣe èèyàn kan obìnrin lẹ tọ́ṣẹ́ o. ẹ ó ṣèyàn o mo mọ ẹ tó ṣe dáadáa mo mọ ẹni náà. ọkọ̀ tó ti gbéra ni o tẹ́ ṣe ń ṣẹ́wọ́ sí ẹ má sọ̀rọ̀ nìyẹn. wọ́n ní kí n dorí asín mo dorí asín wọ́n ní kí n jàṣe ìdò mo jàṣe ìdò. ẹ má ṣòpò bẹ̀mí rárá o because tẹ bá bẹ̀ mí dọ̀là mẹ́ta mi ò ní gbọ́. jọ sọ fún mi kí ló ṣe ọ̀gá ìsìn náà. bákan náà lọ ọ̀rẹ́ wa àgùntàn ò pàṣẹ ìṣídà